Ará ìlú la tún gbédè o, ẹ̀dùn ọkàn ará ìlú la ń pariwo. Ohun tara ìlú fẹ́ la ń wí o, ẹ̀yin tó rọkàn kí ẹ ṣàtúnṣe sí ERO ARA ULU. Orúkọ tèmi ni Ọlálẹ́kan Mọ́rú. Ọmọ bíbí ìlú wo ni sà? Ṣẹ́yìn. À ń gbọ́ awuyewuye pé owó ìrànwọ́ ìyẹn owó ìrànwọ́ orí pẹtiró tí ìjọba ń rí lóṣù jẹ́ 1 trillion naira. Kí ni ẹ̀yin aráàlú nílérò lórí owó náà? Kí ni ẹ fẹ́ kí ìjọba fi owó náà ṣe? A bá wo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, ẹ rí i pé owó ìrànwọ́ orí epo tíjọba yọ tí wọ́n yọ lójijì láì tí ì jẹ́ pé wọ́n ṣe ètò fún aráàlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dá wàhálà lẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ pé ẹni tó tiẹ̀ ní mọ́tò gan ò lè gbé mọ́tò jáde mọ́ lórí gbogbo tá à ń sọ yìí. Yàtọ̀ fẹ́ni tó ní mọ́tò gan, ẹni tó ń rìn káàkiri gan tó ń wọkọ̀ láti ibìkan sí ibìkan àti lọ gan wàhálà ló jẹ́. Tábà ní wàá wo nǹkan tó tẹ̀ tó lè wá mú nǹkan dẹ̀rọ̀ lórílẹ̀‐èdè yìí, òun tó ní lórí àwọn nẹ́tíwọ́ọ̀kì bíi MTN rédíò kankan ni tẹ́wọ̀n fún téèyàn bá sálè travel tó lè lọ síbi yẹn kan tó bá fẹ́ pe oúnjẹ òun náà kò tún rówó ra káàdì. Sẹ́ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí ìjọba ti dá ọ̀pọ̀lọpọ̀ àárẹ̀ sí ara aráàlú ó jẹ́ pé ó ti lágbára jù, àìmọye ẹni tí ń kú nítorí pé kò sóúnjẹ. Kí wàá ní kí ìjọba ṣe lórí owó náà? Ohun tí ìjọba náà mọ ohun tí wọ́n lè ṣe ṣùgbọ́n wọ́n mọ̀ fi ṣe fún wa lọ́nà kínní. Tá a bá wo another country lórílẹ̀‐èdè yìí, ẹ já bẹ́ẹ̀ látòrí COVID-19. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní another country ní bí kankan nígbà Germany ni nígbà tí COVID-19 bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀nà wọn báyìí ni wọ́n á ti bá oúnjẹ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fún ọ lówó náà káàtì. Ìjọba mọ ohun tí wọ́n lè ṣe ṣùgbọ́n wọn ò ní ṣe láti lè jẹ́ pé kí gbogbo nǹkan yìí kó dé sára tiwọn. Aráàlú ń jìyà, ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ní ilé-iṣẹ́ káàkiri ni ilé-iṣẹ́ gan kò lọ sókè mọ́, ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń jáde iléèwé kò ríṣẹ́ mọ́. Ebi ń para àlú náà, ìjọba yẹ kí wọ́n wá nǹkan ṣe sí eléyìí débi pé kò ní sí pé wàhálà tàbí ìdààmú fún everybody ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìmọ̀ràn tẹ́mi wá lè gba ìjọba ni pé tí wọ́n wá wo eléyìí bó ṣe ìrànlọ́wọ́ ni ó yẹ kí wọ́n ṣe, tí wọ́n bá fẹ́ ṣe ní ìsìnkú afẹ́ dìbò wọ́n sọ pé ká lọ sí NIN ká sọ pé ìjọba mọ ohun tí wọ́n lè ṣe pé kò sí anybody kẹwọ́ ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n gbé jáde nígbà kan pé wọ́n pẹ́ àwọn fi ń ṣe meditative báwọn èèyàn láti jẹ́ pé báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn ló kó káàkiri inú àkáǹtì pé mo fi ràn lọ́ ṣé ìjọba ò mọ̀? Ìjọba mọ ọ̀nà ṣùgbọ́n wọn ò ní ṣe eléyìí fún eléyìí ìjọba láàárọ̀ kí wọ́n jọ kí wọ́n wo tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kí wọ́n wo gba another country tó ń ṣẹlẹ̀ pẹ̀lú tiwọn wọ́n dẹ̀ wo àṣírò ààrẹ wa lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ tiwa kí wọ́n wò pé ebi ń para àlọ́ kí wọ́n bá wa fi kí wọ́n wà nǹkan kan ṣe sí Ọlọ́run ní jẹ́ kí ìjọba kó bàjẹ́. Àmín. ERO ARA ULU. Ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì, amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ wa ìyẹn ààrẹ wa Tinubu, amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn jẹ́ kó di mímọ̀ fún wa yìí pé ìjọba ti ń gbìyànjú láti ṣe àdínkù bá àwọn tí ń sá lọ sí òkè òkun. Ẹ dákun, kí ni èrò tí? Ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ò lè má sá káàkiri lọ ẹgẹ́ ìtọ̀rọ̀ mi wọn ò lè má sá lọ kúrò lórílẹ̀‐èdè. Kí ló ń fà tí wọ́n fi ń sá kúrò lórílẹ̀‐èdè? Kí ni gbogbo tó ń fà? Àkọ́kọ́ number 1, àwọn èèyàn á máa try láti sá lọ, kò sí àǹfààní kankan fún wọn ní Nàìjíríà, kò sí àǹfààní fún ọmọ mẹ̀kúnnù. Tó ọ̀pọ̀lọpọ̀ ní tó bá jáde iléèwé tó bá ríṣẹ́ ẹgẹ́ ìtọ̀rọ̀ mi kò ní ronú pé yẹ kóun sá lọ sókè òkun, kò ní ronú pé yẹ kóun lu jìbìtì kóun sá lọ síbi kan kóun kó lórílẹ̀‐èdè. Àkọ́kọ́ kò síná lórílẹ̀‐èdè yìí, kò sí nǹkan ìgbádùn tẹ́lẹ̀ sọ pé Nàìjíríà pé ọmọ tí mo jẹ́ Nàìjíríà mo fẹ́ claim country mi, kò sí náà. Àwa náà ṣe la pọ̀ ju wọn lọ. Tàbá wo nísìn ká pé àti ẹ̀wá pé 1000 people ní bẹ lórílẹ̀‐èdè yìí o, gbogbo àwọn tó ń ṣèjọba báyìí wọn ò kọjá 100. Àwa tá jára àdúrà jẹ́ 90 ká fi ṣe ẹ̀sáǹpù báyẹn. Àwa náà láti ń fara jìyà láti ń fara dáwó láti ṣe gbogbo èyí. Ọ̀pọ̀lọpọ̀ owó bẹ́ẹ̀ bá gbọ́jà lórí nísìn ìjọba gbà wọ́n pè é iye kan lẹ́yẹ kẹsàn kíní kan lẹ́yẹ kẹsàn bí ọkọ̀ ń bọ̀ látọjú ọ̀nà wọ́n pè dandan owó ìjọba aráàlú náà ní sì ń da owó yìí
kí ni ìjọba fi ń ṣe ìdínú tó yẹ pé tọmọ mi náà bá ti jáde ìwé lónìí sí ìrònú kó travel kó kó lórílẹ̀-èdè láti yapa lọ síbi tó bá ti wù ú kóhun náà lè lọ sóríire tó dáa ti mọ̀ pé bẹ́ẹ̀ yẹn bá ti kò kán mú lórílẹ̀-èdè yìí lónìí tí ò bá ti wá látòkè òkun yóò ṣe ọba ni bí ò bá ti wá látòkè òkun bẹ́ẹ̀ mi náà bá rí èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí èmi náà ajapa pẹ̀lú máa wò kó orílẹ̀-èdè yìí ó ti sú mi tó yẹ yín nìsín ohun tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nu tíjọba ronú sí àárín yìí wọn ò lè bílọ̀gì àyàfi tíjọba bá tún orílẹ̀-èdè ṣe ló mú àwọn èèyàn láti má lọ sí ibi kankan mọ́ gbogbo ẹ ti yíwọ́ akànwá ẹlòmíì kan rìn ní ẹlòmíì kan rìn tẹ́ẹ̀kan wò ní kò sí nǹkan kan nínú rẹ̀ tó bá ṣubú gbà báyìí ẹ bá dé hospital lónìí báwo ni ò ṣe ní yapa ẹ lọ sí hospital lónìí ìrìnlọ́tọ̀ kíjọba ó ṣe lọ́sípítù káwọn èèyàn kí wọ́n ó ṣe kí wọ́n máa tọ́jú ẹlòmíì ọmọ àṣẹ tọrọ owó pé wọ́n ní kó wọn fi sí abẹ wọ́n ṣẹ̀ máa káàkiri ẹ̀ẹ́dàpọ̀ ẹ̀rẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ìṣòro tí ń bẹ lára rẹ̀ wọn ṣé ìjọba gánsà ń rí nǹkan ìṣẹ̀lẹ̀ síbẹ̀ ni wọ́n wà lára country kí ló máa wọ̀nyẹn tí wọ́n ò ní japa ẹ pé àwa la lọ hospital orílẹ̀-èdè Nàìjíríà ó yẹ kíjọba ní ààyè kan tí ó yà sọ́tọ̀ fún àwọn tí ò bá ní nǹkan láti lè máa ṣerú tí a bẹ yẹn fún wọn ṣùgbọ́n tí wọ́n bá ti tọrọ owó káàkiri ìlú ìjọba ò tí ì ráyè tiwọn àwọn dókítà sọ fún wọn pé ẹ lọ mú 1 million ẹni tí ò rí 10,000 naira lọ́wọ́ tàbí 1,000 naira ìwọ́n sì wá gbé kiri fún wọn wọ́n wá máa mú wọn káàkiri ìlú láti lè ṣe máa lọ béèrè owó tẹ ẹ wá ṣe owó báwọn ẹ fún wa lówó ẹ fún aráàlú ní ọ̀sẹ̀ á máa dáwó yẹn títí ó dìgbà tó yẹ bá pé owó tó bá wọn ṣe àbẹ̀ fún ẹnìyẹn sọ yẹ kó rí bẹ́ẹ̀ ohun tó ń ìrònú yẹn ìjọba ló ń fa ọ̀pọ̀lọpọ̀ ìrònú yẹn sára àwọn yẹn tí wọ́n fi ń japa o lórí eléyìí ẹ kíjọba má dáwọ́ pé àwọn èèyàn ń travel àyàfi tíjọba bá tó ṣe nǹkan tí ọ̀rọ̀ aráàlú lọ́rùn ní tí wọ́n ṣe àtúnṣe lórí rẹ̀ ìyẹn ló lè fà o. Èrò ará ìlú. ọmọbìnrin níbẹ̀rẹ̀ mi ẹlẹ́ẹ̀kẹta ni pé ní ọdún 2021 tí ọ̀rọ̀ COVID-19 ṣẹlẹ̀ àwọn iléeṣẹ́ kan gbé owó tó tó 447 billion sílẹ̀ fún àwọn aráàlú àmọ́ a gbọ́ pé àwọn kan ní wọ́n ná owó náà lọ́nà àìtọ́ kí lẹ fẹ́ kí ìjọba ṣe fún un àbí kí lẹ̀yin lérò pé wọ́n lè ṣe fún un. ẹ sí ìjọba ò ní nǹkan kan tí ó ṣe fún wọn lọ́nà kínní ọ̀nà wo ni ìjọba fẹ́ fi ṣe nǹkan kan fún wọn ìjọba tó àwọn iléyìí náà ti rí ọ̀nà ńlẹ̀ káwọn ní o tó ṣe ìjọba ẹnìkan wà lórí ètò ìjọba nísìn ó kó bílíọ̀nù jẹ ìjọba orí nǹkan tẹ́tẹ́ sí ẹlòmínà tó rí chance pé yes ọ̀nà ló tún yọ fóun yìí ìlọ́fà tó bá yẹ pé gbogbo ẹ̀ bá ní ẹ̀tọ́ tó ní kálukú ń ṣe tíjọba náà ń ṣe láti ilẹ̀ ni ẹni mo ti sọ ṣáájú fún yín kò ní í ṣe pé ìrònú pé bẹ́ẹ̀ mi náà bá rówó yẹ kí n ya ọ yẹ kí n jí so yẹ yín nìsín tó bá yẹ pé pẹ̀lú òfin pẹ̀lú gbogbo ohun tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ nísìn ohun gbogbo owó àwọn náà kó jẹ tírílíọ̀nù lórí rédíò lẹ́yìn tàbí pé tírílíọ̀nù lórí rédíò ẹ̀yin náà gbádùn owó tí wọ́n kó jẹ àwọn mélòó tẹ bá tó àwọn tẹ̀ ń sọ yìí nísìn wọ́n lè má ju 10 lọ bí ìjọba bá ti gbá wọn mú níbi tí ẹ ti gbọ́ pé lágbájá mú owó yẹn níbẹ̀ náà lọ parí ìgbà tẹ́ wọn máa gbọ́dọ̀ adájọ́ lókun wọn máa lọ san 100,000 naira owó fáìnì ẹni ọba nílé ní kò yẹn ni ṣé tálíkà ni ó nílé ní kò yìí ohun tó ń fọ̀pọ̀lọpọ̀ nu àyàfi tíjọba bá jókòó tí wọ́n mú pé yẹ sí nǹkan yọtọ̀ ẹ̀yà ká lè ṣe fún eléyìí kò sí nǹkan tí ìjọba fẹ́ fún wọn ṣe lẹ́yìn kí wọ́n mú mọ̀ bí wọ́n ṣe gba owó lọ́wọ́ wọn padà tí wọ́n fi dá iléeṣẹ́ lẹ̀ fáwọn èèyàn owó tẹ̀ ń dá akọ ẹ̀yìn náà ó tó dá iléeṣẹ́ lẹ̀ náà ní mo wà ní yunifásitì níbẹ̀ ní ìjẹta àbíjọ́wò tí wọ́n dá ọmọ skul yẹn ń jáde mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ skul yẹn bí wọ́n ṣe ń jáde tó síbẹ̀ ni ìjọba náà ṣe ronú pé táwọn ọmọ ìṣe ń jáde yìí iṣẹ́ ni wọ́n máa láyé gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí lónìí kómi ò tó jáde lé ìwé iṣẹ́ ti wà graduate ń gun machine alábàárù ẹni ó graduate yẹn wo kéèyàn tó ṣe mọ́ kó tó machine gbogbo ìtẹ́yìn náà ń ṣe kiri ìtẹ́yìn kiri òun ní èlò ìjọba fẹ́ fún ṣùgbọ́n torí kí aráàlú àtàwọn ìjọba kí wọ́n lè mọ bí nǹkan ṣe ń lọ fún lélẹ́yìn ìjọba làwọn èmi ò tó rọ ìjọba ni kí wọ́n jọ àwa fọlọ́ lọ́wọ́ bá bẹ̀ wọ́n kí wọ́n jẹ́ kí gbogbo nǹkan ó wà nígbà kan tí ẹ bá fẹ́ wọlé skul yọ wọlé ní wọ́n fẹ́ wọlé ní ìsìn ọ̀sẹ̀wó ọmọ skul ọ̀sẹ̀wó wọn kọ́kọ́ máa kọ́ lọ ọ̀sẹ̀wó láì tí ì sẹ́wó skul ọdún ajáde ilé ìwé ọ̀hún tán wàhálà tán ṣùgbọ́n fún délé yìí ìjọba lè mérò lórí gbogbo ọ̀rọ̀ owó yìí àwọn tó gba owó yẹn kí wọ́n mọ̀ bí wọ́n sì gbà á padà kí wọ́n dẹ̀ fi ṣe àǹfààní fún aráàlú.